ìwà Akọgun tí bàbá Adébóyè bá lóhùn ríran sí mi wo máa kúnlẹ̀ débẹ̀ ni tóyè tí bàbá Oyèdépò bá lóhùn ríran sí mi mo máa rá débẹ̀ ni how much less wọn ò ní sọ pé àwọn ríran sí ẹ. Gbogbo àwọn pastor ẹ wo Chris Oyakilome. Chris Oyakilome is one of the most powerful. Regardless of how they see their money, is none of my business. Tèmi ni pé ó wà ní Èkìtì. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti bẹ̀rẹ̀ àwọn ìpè ńláńlá tí ó ń ṣe fún Prophet MUYIWA Akọgun. Ẹ̀yin èèyàn wa ìjẹ́ ìjà yìí kò ní tán ni, ṣé ìjà yìí kò ní padà tán ni? Lizzy Anjorin kò dẹ̀yìn lẹ́yìn arákùnrin yìí tí a mọ̀ sí Prophet MUYIWA Akọgun. Kí ló máa ṣẹlẹ̀ báyìí? Ẹ jẹ́ ká tẹ́tí sí àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sọ àti àwọn ìpè ńláńlá tí ó ṣẹlẹ̀ arákùnrin yìí wípé kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run alààyè, wípé ibi kan lé kiri ni. Ó ti yá, ẹ jẹ́ ká wò ó bí ó ṣe rí. Akọgun oríran sára Lẹ́kì olè nìyẹn. Ilé tí èmi ò fi ran ará Èkìtì ni. Olè nìyẹn, olè nìyẹn. O ríran sí àwọn ọmọ ọjọ́ ẹ kí wọ́n làlúyọ. Ọlọ́ṣà ìgárá ọlọ́ṣà lélẹ́yìn. O ríran sí àwọn ọmọ ọjọ́ ẹ kí wọ́n máa páàkì mọ́tò ńláńlá. Táwọn àwájú ẹ̀. O ríran sí àwọn ọmọ ọjọ́ ẹ, o ríran sí ìtò ń wá ọmọ, o ríran sí ìtò ń wá ọkọ, o ríran sí ìtò ń wá ìyàwó, o ríran sí ìtì ayé ti bì ṣubú. O wá gbéra látèkìtì olè. Olórí burúkú. Ìkejì awọ àkísàròde olòṣì olè. Wọ́n máa ń ṣùsì ẹ̀ tó fẹ́ rìn sí ẹ̀mí wọ́n máa ń ṣùsì. Wọ́n fẹ́ go viral, wọ́n fẹ́ trend. Olè ní ẹ̀ ò ríran. Ọlọ́ṣà ní ẹ̀ olè ní ẹ̀. Mi nídìí láti sọ fún ẹ pé mo ní. Mi nídìí láti sọ fún ẹ wípé wòlíì Ọlọ́run ni mí. Gbogbo èèyàn tó súnmọ́ mi, gbogbo àwọn ọ̀rẹ́ mi, gbogbo wọn náà ṣe dáadáa. Gbogbo àwọn èèyàn ẹ rí bí mo ṣe ṣẹ́yìn rí mi kí n gbé èèyàn kan sẹ́yìn kí ni ó yá kí n lọ tọ́jà kí wá lọ bá mi gbèjà. Èèyàn ń sọ fún yín pé àdàbí. Èèyàn ń sọ fún yín pé àdàbí. Èèyàn ń sọ fún yín pé àdàbí. Ẹ ṣàìmọ̀ wípé ẹni tó ń sọ fún yín pé àdàbí ìran tó dájú wà lọ́wọ́ ẹ̀. Do you know meaning of àdàbí? Yorùbá kọ́ ló ń lò ó. Yorùbá kọ́ ló ń lò ó. Wọ́n máa ń lo àdàbí. Nails mi àbí? Wọ́n máa ń lo àdàbí wà ní Bible, àdàbí wà ní Quran, àdàbí wà nínú ìṣẹ̀ṣe. Ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ bí gbogbo ọ̀rọ̀ náà bí ó ṣe lọ. Kí lẹ lérò nípa ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sọ? Kí lẹ rò pé ó yẹ kí arákùnrin tí a mọ̀ sí Prophet MUYIWA Akọgun kí ó ṣe lẹ́yìn ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó ti sọ? Ẹ̀yin tẹ́ bá lérò ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. A kò ní rí jù báyìí lọ, ìrírí gbogbo ọmọ àríwó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.